ẹjẹ́ àtúmọ̀ kíra wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV ètò ìkànnì kan tó yà lára ọ̀tọ̀ lábala ìròyìn àjàbalẹ̀ yìí táwa yàn láàyò lórí ìkànnì yìí tá a sì ti ṣèlérí àtàdé òun wípé ànídẹ́yìn tẹ́jọ́ lólùfẹ́ wa lágara nípa mímú ìròyìn àjàbalẹ̀ wá tó jojú àtẹ̀tí ní gbèsè ìròyìn tí ò lẹ́jà àbákan nínú bí ṣe ń ṣẹlẹ̀ gan gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà la ṣe máa mú wá sójúmọ́ máwòrán àtẹ̀tí gbọ́ ẹ̀ǹtẹ̀jọ́ lólùfẹ́ wa àwọn kan bá wa sọ̀rọ̀ lábẹ́ aṣọ tá a sì mọ rírì tá a máa pàtàkì wọn wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tá a máa mú wá sójúmọ́ máwòrán wọn ní kí ló dé tá kì í sábà fi àwọn fọ́nrán bíi fídíò kọ̀ọ̀kan sáwọn ìròyìn náà ẹ̀sìn tèmi àyànfẹ́ Elédùmarè ni pé ẹ kú rí sọ ẹ sì rí wí ṣùgbọ́n orí ìkànnì tá a wà tá a mọ̀ sí ti YouTube yìí ó láwọn gbèdéke ààyè tágbára wa mọ̀ nípa ń ṣe àfihàn fídíò tó bá lágbára tó bá lẹ́jẹ̀ àbíbọn nínú mo fàyè gbà ìdí pàtàkì rèé tá a sì kì í fi sábà ṣàfihàn àwọn fídíò ọ̀hún ẹ sì rí páwọn yòókù àmọ́ ṣe bẹ́ẹ̀ ṣe àfihàn wọn tó bá ti mọ ní fúfúyẹ́ lórí ìkànnì yìí ẹ ṣeun o ẹ kú gbogbo ìgbà ẹ sì kú àdúrótì ìròyìn fún ti àsìkò yìí náà ní àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi kókó oníròyìn rèé ẹ já gbéyẹ̀wò lórí ọ̀rọ̀ kọ́pà tí ń ṣe àgùnbánirọ̀ tó bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìkànnì ayélujára TikTok rẹ̀ Àtíkù àti Peter Obi àwọn náà ti ṣàtìlẹ́yìn fún àgùnbánirọ̀ náà olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó Jendor ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lẹ́nìí bàbá mi ni ààrẹ àkọ́kọ́ tó mọ pàtàkì àwọn ọ̀dọ́ láwùjọ òun sì ni ààrẹ tó ga jùlọ nínú ìtàn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ṣèyí Tinubu ló lu bàbá rẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́gbẹ̀ẹ́ ẹnu bẹ́ẹ̀. ẹ jẹ́ ká bọ́ sí apá ìbí yìí Yorùbá ní máfòkò mi dáná ọjọ́ kan làákọ́ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbonìṣe ti ìpínlẹ̀ Akwa Ibom ni wọ́n tú jáde síta fún ìwọ́de ńlá tó lámìlaka lórí ìyànjẹ àwọn ọlọ́pàá àtàìsí ètò ààbò ní orí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún. ọkàn àwọn Fúlàní darandaran náà ò mọ̀ balẹ̀ mọ́ báyìí o pẹ̀lú bí wọ́n tún ṣe bẹ́ẹ̀ ṣekú pa 5 nínú wọn tí 3 di àwátì ní ààlà ìpínlẹ̀ Kogi sí Enugu ẹ̀wọ̀n ló rùn lórí arákùnrin yìí ẹni tó jí ọmọ ọdún 13 gbé sábẹ́ tó tún ṣe bẹ́ẹ̀ ní ìbálòpọ̀ nàìtọ́ pẹ̀lú ọmọ ọ̀hún ní ìpínlẹ̀ Enugu tó sì ti wà nílé ẹjọ́ báyìí. èṣù má ṣe mí má ṣe ẹnìkankan ibi ó ti ń bọ̀ ó ní kó máa lọ o ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ló ti tẹ ọmọ ìyá méjì kan lágé orí ọmọ ọdún 10 tó jẹ́ àlùmọ́jìrí ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n sì sọ pé iṣẹ́ èṣù òun ló sọ wọn débẹ̀. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí lórí ọ̀rọ̀ àgùnbánirọ̀ tá a mọ̀ sí kọ́pà èyí tí ó bu ẹnu àtẹ́ lu ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ olùdíje sí ipò ààrẹ tẹ́lẹ̀ Àtíkù Abubakar àti Peter Obi náà ti ṣe àtìlẹ́yìn fún ọmọ ọ̀hún nínú àlàyé tàwọn náà àti mú ìròyìn náà wá ṣáájú àsìkò yìí níbi tí ọmọ àgùnbánirọ̀ lóbìnrin kan ti ìpínlẹ̀ Èkó tó ti ṣe àfihàn fídíò tó ti bu ẹnu àtẹ́ lu ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ìjọba náà òun ló le gógógó fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó sì ti ń dúnkòokò mọ́ àgùnbánirọ̀ ọ̀hún láti fi ọwọ́ òfin gbé níṣẹ́ ní oríṣiríṣi àwọn ènìyàn ti dìde láti ṣúgbà ọ̀rọ̀ ọmọ àgùnbánirọ̀ náà níbi tó ti ní kó jáyọ pa ò lórí ohun tó sọ nípa ìṣèjọba tó ń bẹ lóde yìí lábẹ́ aláṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní í ṣe ni ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 Alhaji Atiku Abubakar ó lu ọmọ náà ó lù lọ́gọ̀ọ́ ẹnu wípé ó kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere ó sọ dímọ̀ wípé ìgbésẹ̀ akin àti ipasẹ̀ àwọn akọni obìnrin rere ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ọmọdébìnrin náà ó ní ó gbé pẹ̀lú bí ó ṣe bẹ́ẹ̀ fi ohùn léde lórí ìnira táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń kojú ó ní gẹ́gẹ́ bí àwọn aṣáájú láti jẹ́ akọni rere láàárín àwọn obìnrin bíi Fúnmiláyọ̀ Samson Kuti Margaret Ekpo Gambo Sawaba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ó ní ọmọdébìnrin yìí Uzerita Ugu Amaye ó ṣe bẹ́ẹ̀ pé ìgbésẹ̀ akin lórí bó ṣe bu ẹnu àtẹ́ lu ìṣèjọba tó ń bẹ lóde yìí bẹ́ẹ̀ ni Peter Obi òun náà sọ̀rọ̀ láti ṣe àtìlẹ́yìn fún ọmọ àgùnbánirọ̀ náà
níbi tó náà ti ṣe àlàyé wípé kì í ṣèwọ nìkan náà ṣe bẹ́ẹ̀ fún ó ní gbogbo àwọn ènìyàn tó bá ti ń sọ̀rọ̀ àbí wọ́n gbẹnu àtẹ́lu ìṣèjọba tó ń bẹ lóde yìí ó ní wọ́n máa ń fi páńpẹ́ òfin gbé tásì mọ́ dúnkokò tó máa ń ṣe wọ́n ṣìbálàṣìbolo ó ní bó ṣe rí gẹ́lẹ́ lọ́dọ̀ ti tòun náà lò torí tóun bá ti sọ̀rọ̀ kan báyìí níṣe ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ dúnkokò mọ́ ẹ̀mí òun onírújọba báyìí tí kò bá ti fi àyè sílẹ̀ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti sọ̀rọ̀ lórí kùdẹ̀kùdẹ̀ tí ń bẹ nínú ètò ìṣèjọba oníjọba náà kì í ṣe tawarawa bẹ́ẹ̀ níjọba náà kò ní àkóyawọ́ tó mọ́yán lórí nínú ètò ìṣèjọba rẹ̀ wọ́n ní fún ìdí èyí àwọn ṣe àtìlẹ́yìn fún agùnbánirọ̀ náà pẹ̀lú bó ṣe dúró lórí ọ̀rọ̀ òdodo tó sì jẹ́ ẹni tó nígboyà. Olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP ti ìpínlẹ̀ Èkó Jandor ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lénìí. Ọlájídé Adédìran tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Jandor láti inú ẹgbẹ́ òṣèlú PDP tó jẹ́ olùdíje sí ipò gómìnà náà tẹ́lẹ̀ òní ó mọ̀ ti ṣe bẹ́ẹ̀ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress lẹ́ni tí a mọ̀ sí APC pẹ̀lú àwọn ìgbìmọ̀ rẹ̀ tí orúkọ wọn jẹ́ Lagos for Lagos ní òní níkẹjà níbi tó ti kéde wípé òun ò tó ń fi ẹgbẹ́ òṣèlú PDP náà sílẹ̀ lọ́sẹ̀ tá a lò sẹ́yìn yìí òun ti ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lẹ́ni ó ní dídarapọ̀ mọ́ kì í ṣe nítorí ìfẹ́ tara ẹni ó ní bí kì í ṣe pé a gbọ́dọ̀ farajìn ká sì mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ ìpínlẹ̀ Èkó ó ní fún ìdí èyí òun ló jẹ́ kó ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC fídíò rẹ̀ ń bẹ bí tó máa ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ìròyìn rẹ̀. Resignation from the People's Democratic Party, the PDP, because of the inability of the national leadership of the party to, in line with the provisions of its constitution, instill discipline and condemn the anti-party activities carried out by some members of the party or some of the party leaders in the 2023 general elections. Since then, we have engaged in very wide consultation with our political associates and teaming followers and supporters across the state. We have equally had series of engagement with various political interests and parties across the country in our quest to choose a platform for the expression of our vision and aspiration for the betterment of the good people of Lagos State. In the process of consultation, we had crucial discussions with some leaders of the Social Democratic Party SDP, All Progressives Congress APC, African Democratic Congress ADC, Young Progressive Party YPP, among others. We equally had truth-sharing engagement with the leadership of the People's Democratic Party, the PDP, at the national level on the likelihood of rescinding our resignation from the party if the identified wrongs could be corrected. Ẹ tún káàbọ̀ padà. Bàbá mi ní ààrẹ àkọ́kọ́ tó mọ pàtàkì àwọn ọ̀dọ́ láwùjọ òun sì ni ààrẹ tó ga jùlọ nínú ìtàn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ṣèyí Tinubu tí ń ṣe ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí di mímọ̀. Ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní orílẹ̀-èdè Nàìjíríà Ṣèyí Tinubu òun ló mà ti lu bàbá rẹ̀ lọ́gọ̀ọ́ ẹnu tó sì tún ti fi ẹnu gba ẹbí rẹ̀ sílẹ̀ kúrò nínú àhesọ̀rọ̀ táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ sí bàbá rẹ̀ náà tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Adamawa olúlu ìpínlẹ̀ náà ti ṣe Yola. Olúlu ìpínlẹ̀ náà tí ń ṣe Yola ibẹ̀ ni ó ti sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tó bá wọn ọ̀dọ́ langbanú ìlú náà sọ̀rọ̀ níbi ìpàgọ́ kan tó wáyé. Ibẹ̀ ni Ṣèyí Tinubu ti ṣe ní àlàyé wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó mọ pàtàkì àwọn ọ̀dọ́ ó sì ní ààrẹ àkọ́kọ́ tí yóò gbé ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lọ́kàn tó múmú láyà rẹ̀ gógóńgó. Ó ní bẹ́ẹ̀ ni nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ yìí tó jẹ́ bàbá òun ó ní ó ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà tó ti ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí yìí táwọn ọmọ orílẹ̀-èdè yìí tó sì ti ń kọminú tó sì ti ń sọ̀rọ̀ lóde lórí àwọn ìgbésẹ̀ àti ọ̀nà tí ìṣèjọba yìí tó fi mú ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níṣe ni Ṣèyí Tinubu ló bá sọ dímọ̀ wípé ìgbésẹ̀ tí bàbá òun tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbé yìí ó máa mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè yìí ó ní àwọn kò lọ bá ẹnikẹ́ni níṣe ni wọ́n wá ń bá wọn nílé bàbá màmá àtọmọ tí wọ́n sì wá ń bẹ̀ àwọn pé ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ láti gbé orílẹ̀-èdè Nàìjíríà lárugẹ. Ó ní fún ìdí èyí ààrẹ Bọ́lá Ahmed Tinubu làárẹ̀ tó sì ga jùlọ nínú ìtàn rere lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ já wo fídíò ẹ̀rí máa jẹ́ mi ìsó ni. Every single day, minister is going to tell me don't politicize this. It was never politics.
but they keep coming for me. They keep coming for my family. They keep coming for your father. They keep coming for Asiwaju Bola Ahmed Tinubu, the greatest president in the history of Nigeria. The only president that has carried young people along from when he was governor to when he became president. The only president that considered youth and student loans. The only president that created a platform for young people to thrive. The only president that has created a company that benefits everybody. The only president that's not trying to enrich his own pocket. And you're telling me, no. ẹ jẹ́ ká padà sí abala tàwa ara wa báyìí. Yorùbá ní má foko mi dáná ọjọ́ kan làákọ́ fún ni. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ti ìpínlẹ̀ Akwa Ibom ni wọ́n ti tú jáde síta láti ṣe ìwọ́de ńlá lórí ìyànjẹ àwọn agbófinró àti àwọn ọmọ gànfẹ́ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ fìyà jẹ wọ́n ní ilé ìwé ọ̀hún. Àwọn akẹ́kọ̀ọ́ Akwa Ibom State Polytechnic tó wà ní Ikot Osurua ní agbègbè ìjọba ìbílẹ̀ Ikot Epena ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ túyáyá sí ojú òpópónà iwájú ilé ẹ̀kọ́ ọ̀hún látẹ̀lé èyí tí ẹni tó jẹ́ aṣáájú àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ààrẹ fún wọn ní ilé ẹ̀kọ́ ọ̀hún SUG President Comrade Geoffrey George tó síwájú ìwọ́de ọ̀hún ní iwájú ilé ẹ̀kọ́ gbogbo nìṣe náà bẹ̀rẹ̀ láti aago 8 kọjá ìṣẹ́jú 15 òwúrọ̀ ní tí í ṣe ọjọ́ 17 oṣù kẹta ọdún tá a wà yìí. Nínú àlàyé George ó sọ dímọ̀ wípé àwọn agbófinró ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ fi ìyà jẹ àwọn lọ́nà àìtọ́. Wọn ò gbọ́dọ̀ rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gidi àbí káwọn múra dáadáa ní ojú wọn báyìí. Àwọn ti dọmọ yahoo wo ni ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ tí òǹkà wọn jẹ́ 5 ni wọ́n ti kú láàrin ọdún kan ṣoṣo látàrí ìgbésẹ̀ táwọn agbófinró ọ̀hún tí wọ́n ń gbé nípa bó ṣe fi ìyà jẹ àwọn lọ́nà tí kò bá ojú mu tí kò sì bófin mu tó ní ilé ẹ̀kọ́ gbogbo nìṣe náà. Ó ní tá a bá tún wá yọwọ́ táwọn agbófinró ṣe ráwọn ọmọ gànfẹ́ bíi adigunjalè àti àwọn ẹlòmíì tí wọ́n jẹ́ ọ̀daràn nínú ìlú. Ó ní gbogbo ìgbà náà máa ń ṣọṣẹ́ lọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bẹ ní ìta ilé ìwé náà. Ó ní bí wọ́n wá kó lè jà wọ́n nílé kán sì kó ohun dúkìá wọn lọ. Bẹ́ẹ̀ wọ́n tún máa ń ṣe bẹ́ẹ̀ lu àwọn míì nílùkulù láti máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ léṣe. Ó ní tẹ́ bá sì tún lọ fi ọ̀rọ̀ náà fáwọn agbófinró létí ní táwọn náà jẹ́ ó ní wọ́n wá. Ó ní fún ìdí èyí ó ti sọ àwọn ó sì ti rí àwọn fẹ́ ìdájọ́ òdodo láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Akwa Ibom lórí ètò ààbò tí ó péye lórí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún. Nígbà tí wọ́n sọ dímọ̀ wípé ẹnikẹ́ni kò lè dá wọn dúró, bẹ́ẹ̀ ni kò lè sí àwọn lọ́wọ́ ìwọ́de tí àwọn ń ṣe yìí àfìgbà tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún tó bá wọn dá sí ọ̀rọ̀ náà tó sì ṣe ìlérí pé kò ní sírú nǹkan bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ àwọn agbófinró àti àwọn ọmọ gànfẹ́ tó ń dà wọ́n láàmú. Nígbà tí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa Ibom Tifon John tó ṣe àlàyé pé ọ̀rọ̀ náà ti dé ti ìgbọ́ àwọn sì ti pe àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wípé kán wá ní ìpàdé àlàáfíà pẹ̀lú kọmíṣánná ní ìpínlẹ̀ ọ̀hún níbi tí wọ́n sì ti sọdún mọ́ wípé wọ́n ń bọ̀ wá láìpẹ́ yìí láti wá jókòó àlàáfíà kí àlàáfíà lè jọba ní gbogbo kọ̀rọ̀kọ́ndú agbègbè ilé ẹ̀kọ́ náà. ẹ tún káàbọ̀ padà.
ọkàn àwọn Fúlàní darandaran náà kò máa balẹ̀ má báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà o pẹ̀lú bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa 5 nínú àwọn ènìyàn náà tí 3 tún di àwátì ní ààlà ìpínlẹ̀ Kogi sí Enugu. Àjọ àdá màálù darandaran ní orílẹ̀-èdè Nàìjíríà Miyetti Allah Cattle Breeders Association of Nigeria àwọn náà ti fi gbé ta báyìí wọ́n sọ wípé níṣe ni wọ́n ti fẹ́ pa àwọn tán nínú ẹgbẹ́ ọ̀hún gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ igbákejì fún ọ̀gá àgbà àjọ macbaun ìyún Gidado Sidiki ó ṣe àlàyé ọ̀rọ̀ yìí oníṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ 14 tí ń ṣe oṣù kẹta ọdún tá a wà yìí ní agbègbè tó pè ní Eshirifa ààlà láàrin ìlú méjì Ọ̀pándà ní ìjọba ìbílẹ̀ Uzo-Uwa ní Enugu àti ìlú tó pè ní Igalamila Odolu ní ìpínlẹ̀ Kogi. Nínú àlàyé tó ṣe ó sọ dímọ̀ wípé àwọn Fúlàní tán dá màálù náà ó ní àwọn ènìyàn kan náà dá wọn dúró ní ojú ọ̀nà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bára wọn jà nílẹ̀ tí wọ́n ti sọ dímọ̀ wípé wọ́n ṣekú pa àwọn 5 nínú àwọn ènìyàn wọn táwọn 3 sì di àwátì tí wọ́n mọ ibi tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ yìí lásìkò tá a fi ń kó ìròyìn jọ. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Enugu Daniel Ndukwe ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ níbi tó sì ti sọ dímọ̀ wípé àwọn ti gbọ́ nípa ọ̀rọ̀ ọ̀hún bẹ́ẹ̀ làwọn gbé ìgbésẹ̀ láti ṣe àwárí àwọn tí wọ́n wà níbi ọ̀rọ̀ náà àti ìkọlù náà tí ó fi wáyé nígbà tí Gidado tó tún ṣe àlàyé síwájú sí i. ó ní àjọ Miyetti Allah náà ó ní ó jẹ́ àjọ tó gba àlàáfíà láàyè tí kò sì ní fi ìdájọ́ sí ọwọ́ ara wọn. ó ní ṣùgbọ́n kí wọ́n pe gbogbo àwọn ènìyàn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ náà kí wọ́n sì tẹ̀ wọ́n nínú dáadáa kí wọ́n ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ òfin kí wọ́n fi bá wọn wí. ó ní àwọn gbà wípé Ọlọ́run ọba Allah ó ní ó mú gbogbo wa nígbà tó sì ń kí àwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀hún pé kán fi ọwọ́ wọnú kán sì ṣe sùúrù pé àyànmọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run ọba Allah ni àwọn Miyetti Allah ọ̀hún ni wọ́n sọ èyí di mímọ̀ ṣùgbọ́n wọ́n sọ dímọ̀ wípé lásìkò yìí o níṣe ni àwọn wà nínú ìbẹ̀rùbojo pẹ̀lú bá ṣe ń ṣekú pa àwọn láti ìpínlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ Kaduna tó tún fi wá wọn àní àwọn ọmọ Igbo ní ìpínlẹ̀ Enugu báyìí sí ààlà ìpínlẹ̀ Kogi níbi tí wọ́n ti ní àwọn 5 náà ti ṣekú pa nígbà tí àwọn 3 míì náà di àwátì. Ẹ̀wọ̀n ló ń rùn lórí arákùnrin yìí ẹni tó jí ọmọ ọdún 13 tó gbé sábẹ́ tó tún ṣe bẹ́ẹ̀ ní ìbálòpọ̀ ìkọ̀kọ̀ pẹ̀lú ọmọ ọ̀hún ní ìpínlẹ̀ Enugu tó sì ti wà ní ilé ẹjọ́ báyìí. ọ̀dọ́kùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Agene Gabriel ẹni ọdún 23 olómọ̀ọ́sẹ́jú pẹ́ẹ́pẹ́ níwájú ilé ẹjọ́ májísírèètì tó ń bẹ ní Nsukka ní ìpínlẹ̀ Enugu náà wọ́n fi ẹ̀sùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n fi kan ọ̀dọ́kùnrin ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti sọ dímọ̀ wípé ó ṣe ìrìn àjò láti ìpínlẹ̀ Èkó lọ sí agbègbè tó pè ní Ukologu ìjọba ìbílẹ̀ Uzo-Uwa ní ìpínlẹ̀ Enugu ní ọjọ́ 7 oṣù kínní ọdún tí à ń lò lọ́wọ́ yìí níbi tá a ti sọ dímọ̀ wípé ó gbé ọmọ ọdún 13 kan tó fi orúkọ bò láṣìírí ó gbé kúrò lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó sì lọ tì mọ́ nínú ilé lásìkò tó wà nínú ilé pẹ̀lú ọmọ ọ̀hún òun ní àwọn ọ̀nà ìbálòpọ̀ tí kò bá òfin àti tí kò bójúmu pẹ̀lú ọmọ ọdún 13 náà nígbà tí wọ́n sì ní àṣírí rẹ̀ tú náà fi páńpẹ́ òfin gbé tó fi wá di èrò ilé ẹjọ́ adájọ́ májísírèètì Samuel Audu ó ka ẹ̀sùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ sí arákùnrin Gabriel yìí lẹ́sẹ̀ níbi tó ti sọ dímọ̀ pé ẹ̀sùn àkọ́kọ́ ó gbé ọmọ kúrò lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ láì jẹ́ kí wọ́n mọ̀ sí èyí tó fi ẹ̀sùn pé ìjínigbé ó ní ta àkọ́kọ́ ó ní ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì ó ní wípé lẹ́yìn tó tún gbé ọmọ ọ̀hún tán ó tún ní ìbálòpọ̀ pẹ̀lú bó ṣe ń fi gbogbo ojú ara àti ọyàn ọmọdébìnrin tó jẹ́ ọmọ ọdún 13 ọ̀hún. ó ní ẹ̀ẹ̀kẹta ó ní pé ó tún ní ọ̀nà ìkọ̀kọ̀ míì tó fi bá ọmọ ọ̀hún láṣepọ̀ láì jẹ́ pé inú ọmọ náà ó yọ sí ọ̀rọ̀ ọ̀hún. ó ní ẹ̀sùn kẹrin ó ní kó ti da àwọn mọ̀lẹ́bí àti ará ọmọ ọdún 13 ọ̀hún ó ti dà wọ́n láàmú gidigidi lásìkò tá ń wá ọmọ náà káàkiri. ó ní fún ìdí èyí òun sún ìgbẹ́jọ́ ọ̀hún sí 20 oṣù yìí ọdún tí a wà nínú rẹ̀ yìí ṣùgbọ́n ṣáájú àsìkò náà níṣe ni kárákùnrin ọ̀hún máa gbatẹ́gùn lọ́wọ́ ní ọgbà ẹ̀wọ̀n kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tó tẹ̀síwájú.
èṣù má ṣe mí má ṣe ẹnì kankan ibi ò ti ń bọ̀ báyìí ò ní kó bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ kó o sì lọ o. àwọn ọlọ́pàá ti fi pápẹ́ òfin mọ́ ọmọ ìyá méjì kan láti ìpínlẹ̀ Adamawa èyí tí wọ́n ní wọ́n ṣekú pa ọmọ ọdún 10 tán gé orí rẹ̀ tán sì sin. wọ́n sọ di mọ̀ pé iṣẹ́ èṣù ló sún àwọn débẹ̀. ọ̀dọ́kùnrin tí orúkọ tiẹ̀ ń jẹ́ Ibrahim Abdulmalik ẹni ọdún 27 àtàbúrò rẹ̀ Aliyu Abdulmalik ẹni ọdún 18 òní wọ́n máa gé orí Abdullahi Lawali tí wọ́n ní àlìmọ́jìrì ni. àwọn àlìmọ́jìrì yìí ó ní ìgbàgbọ́ wà pé wọn ò sí lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn bóyá wọ́n gba kéwú tó jẹ́ ti ẹ̀sìn mùsùlùmí àti ti àwọn lárúbáwá níbi tí wọ́n sì ti máa ń gba kéwú yìí ibẹ̀ náà ti máa ń tọrọ ní tí wọ́n jẹ àti tí wọ́n mú káàkiri níbi tá ti sọdún mọ́ wípé Ibrahim Abdulmalik àti Aliyu Abdulmalik ó ní wọ́n tàn Abdullahi Lawali tí wọ́n tàn lọ sí ilé wọn ní ọjọ́ 7 oṣù kẹta ọdún tí a wà yìí tí ń bẹ ní agbègbè Agwan Sarikin Yama ní ìjọba ìbílẹ̀ Jada ní ìpínlẹ̀ ọ̀hún. Sulaiman Nguroje tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Adamawa ó fi ìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ nínú àlàyé tó sì ṣe òní lẹ́yìn tí wọ́n kéde ọmọ ọdún 10 ọ̀hún Lawali wípé wọ́n wà ní ọjọ́ 7 oṣù kẹta táwọ̀ yìí níṣe ni wọ́n pa kìtìmọ́lẹ̀ láti ṣe ìwádìí bí ọmọ ọ̀hún bó ṣe rin ìrìn rẹ̀. lẹ́yìn tí wọ́n sì ṣe ìwádìí wọ́n rí òkú ọmọ náà tí wọ́n ti gé orí rẹ̀ kúrò lọ́rùn rẹ̀ nínú bákó báàgì kan tí wọ́n dì sí ní inú igbó kan báyìí. nígbà tí wọ́n sì ṣe ìwádìí fínífíní ìwádìí fi hàn pé Ibrahim Ali àti Aliyu ó ní wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ ọ̀hún tó sì tọpinpin wọn. wọ́n jẹ́wọ́ pé lóòótọ́ àti lódodo àwọn làwọn ṣekú pa ọmọ ọdún 10 ọ̀hún tó jẹ́ àlìmọ́jìrì bẹ́ẹ̀ làwọn sì ti sin orí rẹ̀ sí inú agbègbè ibi tí àwọn ń gbé kí àṣírí àwọn kó lè bá a bò. wọ́n ti wo orí ọmọ náà jáde o ṣùgbọ́n nígbà tí wọ́n bi wọ́n léèrè wọ́n náwọn náà mọ̀ iṣẹ́ èṣù ni ẹ dáríjì wá. ó fi sọ ládùúrà wípé èmi àyànfẹ́ Olódùmarè èṣù ò ní ṣe mí bẹ́ẹ̀ ni kò ní ṣe ẹ̀yin tí ẹ̀ ń wò wá lójú móhùnmáwòrán yìí. ìròyìn wa kò mọ̀ jù báyìí lọ fún ti àsìkò yìí. akínyẹn wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ṣẹ̀ ní tẹ́ bá mi jẹ́ kú àbínú títí dé ìgbà títún máa padà fún wa ní ìròyìn míì lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí. ó kọ́ mi ò ní fìgbà kankan yí padà. àyànfẹ́ Elédùmarè lèmi ń jẹ́. a kú àtàárọ̀.